A kú dédé ìwòyí ẹ̀yin èèyàn mi. Mo kí wa tó bá jẹ́ pé àárọ̀ la wà níbikíbi tẹ́ ẹ ti ń wò mí káàkiri àgbáńlá ayé. Mo kí wa pé ẹ káàárọ̀. Tó bá jọ́sàn la wà, ẹ káàsán. Tó bá jẹ́ alẹ́ la wà, ẹ káalẹ́. Gbogbo ojú tó ń wò mí, ojú náà ò ní fọ́. Porogodo ayé kò ní lù fún gbogbo wa jó. Àṣẹ Èdùmàrè. Ẹ má gbàgbé láti subscribe sórí channel yìí. Ẹ bá wa share fídíò yìí. Ẹ bá wa like ẹ̀. Ẹ like ẹ̀. Àmì like náà lélẹ́yìí. Nǹkan tí a mú wá fún wa lórí ìkànnì yìí ó pọ̀. Kẹ́ ẹ lè gbádùn wa dáadáa. Nǹkan agbára náà ń bẹ tá máa sọ. Tá fi ṣagbára, tá fi protect ara wa, àtàwa, àtẹbí wa. Tí ò dẹ̀ ná wa ní wàhálà rárá. Fúnra wa là á lọ sọ́dọ̀ olórí ọmọ tá lọ ra àwọn nǹkan yìí tá dẹ̀ ṣe fúnra wa tá dẹ̀ test ẹ̀. Ẹ máa rí pé tested okay ni. Àìṣẹ́ mẹ́yẹ bọ̀ lápò ni. N tá fẹ́ lọ́wọ́ yín náà ni pé ẹ bá wa share fídíò yìí káwọn èèyàn jàǹfààní ẹ̀. Kó má já wa nìkan ni a máa gbọ́. Bá wa share ẹ̀ fárá, bá wa share ẹ̀ fọ́rẹ̀ẹ́. Kí la máa lọ wá? Ní tí mo mú wá, mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀, òun náà ni akọ jẹ̀díjẹ̀dí. Jẹ̀díjẹ̀dí ó jẹ́ àrùn kan tó jẹ́ àrùn gbajúmọ̀. Kò mọ olówó, kò mọ tálíkà, kódà kò mọ ọba, kò mọ ìjòyè. Kò mọ akọ̀wé, kò mọ alákọ̀wé náà bí ní jẹ̀díjẹ̀dí ò mọ akọ̀wé. Látàrí nǹkan tí à ń fẹnu wa jẹ náà ló ń fa àrùn jẹ̀díjẹ̀dí. Tí jẹ̀díjẹ̀dí bá pọ̀ lára, kò ní jẹ́ kí nǹkan ọmọkùnrin kó ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣiṣẹ́ lọ́dọ̀ aya wa. Tí jẹ̀díjẹ̀dí bá pọ̀ lára, tá bá ń bá aya wa lò pọ̀, tá ń bá ṣeré, ìgbà tí ó bá fi tó ìṣẹ́jú méjì àbí mẹ́ta, a ti da tẹnu ẹ̀ lẹ̀, yóò ti rẹ̀ wá. Nígbà tí a bá dẹ̀ ti da tẹnu ẹ̀ lẹ̀, kí ló tún kù mọ́? Irú obìnrin bẹ́ẹ̀ ò mọ kò ṣe ni. Bá tún kọnu sí ńjọ́ mi, a ní fi mí lẹ̀. Súkẹ́súkẹ́ náà ló kúkú ṣe. Kí wá la lọ wá tá fi dènà jẹ̀díjẹ̀dí yìí? Ẹ jẹ́ ká lọ wá ẹ̀pà kún àti bàká àti ẹ̀rẹ̀sílẹ̀, ewé ìpín. Ewé ìpín tó bá jábọ́ fúnra rẹ̀, ewé ìpín, àwọn kan pè ní èépín, àwọn kan pè ní ìpín, ìkan kan náà ni. Àti bàrà. Ṣé rí bàrà yìí, á gé kéékèèké, ẹ̀gúsí tó wà nínú ẹ̀ á dànù ni, a lè fi sọbẹ̀ jẹ. Ẹ jẹ́ ká gé sínú pot tá fi ń ṣe àgbo. Ká wá bu omi gidi. Ká bù lé lórí. Tá bá ti wá bomi sí tá sè tó jiná dáadáa, ẹ jẹ́ ká fi kán bílálà sí. Torí tá bá ń sè lọ́wọ́, tá bá fi kán sí, ó máa ń ru paná. Ẹ jẹ́ ká jẹ́ kó fẹ́ jiná. Ká wá fi kán bílálà sí. Ó di mímu o. Ó ṣeé ṣe torí ara yàtọ̀ sí ara kó ya ẹlòmíì nígbẹ̀ẹ́ níwọ̀nba. Àwa míì lè lò ó ká má yàgbẹ́ torí pé ara ò rí bákan náà. Ẹ jẹ́ ká ṣe, ká lò ó. Tóbìnrin náà bá lo àgbo yìí, ó máa ń mára obìnrin jí pépé ni. Àgbo yìí tá bá ti sè tó jiná, ẹ jẹ́ ká máa mú ní ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀. Ẹ̀ẹ̀mejì ní ọ̀sẹ̀. Ẹ jẹ́ ká máa gbé kaná torí tí a ò bá gbé kaná, àgbo yìí lè bàjẹ́. Ẹ jẹ́ ká máa gbé kaná. Kò jù báyìí náà lọ. Orúkọ mi ò yí padà. Orúkọ mi náà ni Dr. Hafiz Abolade. Ẹ má gbàgbé láti share fídíò yìí. Ẹ subscribe sórí channel yìí. Ẹ bá wa share ẹ̀. Nǹkan tá fẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa náà nìyẹn. Ẹ rí pé a béèrè owó.
nǹkan tá a fẹ́ náà ni kẹ́ ẹ bá wa share ẹ̀ káwọn èèyàn jẹ àǹfààní ọ̀rọ̀ tá à ń sọ yìí. Ẹ ṣé, kó má jẹ́ pé bóyá ẹ máa gbọ́rọ̀ yìí lásán. Ẹ jẹ́ ká lọ sọ́jà lọ́dọ̀ àwọn eléwé ọmọ, ká lọ ra àwọn nǹkan tí mo kà kalẹ̀ yìí. Á ṣeé ṣe fún wa o. Ẹ jẹ́ ká tọ́jú ara wa torí ara ń fájò. Ẹ má gbàgbé láti subscribe sórí channel yìí. Ire o.